gbogbo tó kàn wọn náà àwọn bàbá mi ló ní mo jogún ẹ ni. lóòótọ́. ṣé wàá rí bí àwọn tí mo mú yín dé kòkó tí mo mú yín dé o ẹ máa rọra yín o. ó dáa ẹ máa rọra o. àwọn kìíní ìfẹ́ lè gbólúwẹ̀ lẹ́sẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ rọra o. ó dáa kò burú. ṣé rí gbogbo ọ̀kan wọn náà. ṣé wàá rí kòkó tí mo mú yín lọ mẹ́fà tí mo mú yín lọ. àwa náà la ni ọwọ́ bàbá mi mo ti jogún rẹ̀. lóòótọ́. pẹ̀lú ògo Ọlọ́run. ṣé wàá rí bó ṣe wàá rí òun kéékèèké wà tó yẹ kí n mú yín lọ àwọn orí pé ẹni ńlá ní nǹkan ńlá yẹ. bẹ́ẹ̀ni. ló fà á tí mo fi ń lọ sí oko ńlá tí mo pé nǹkan ńlá nìyẹn. ṣé gbogbo koyin náà ló dé gbogbo sàlẹ́sàlẹ́ náà. Ìyálóde alẹ́ ẹ̀ tí ì rí nǹkan kan bẹ́ẹ̀ bá tún sanwó ilé ìtàn bẹ́ẹ̀ bá tún fẹ́ rà sí. kẹ́ rí bàbá mi ò kàn bá wọn jọba ní bàbá mi lóko wọn nílẹ̀ ìjọba àlùwà yìí lọ yóò fẹ́ dá fọ́ba àlùwà ni kò jẹ́ kó ti fámìlì wa kéré ńgbà tí ìpọ́lọ̀ mi ni wọ́n fẹ́ yàgá díẹ̀. ni ó ti dá bẹ́ẹ̀ àwọn bàbá rẹ̀ mọ̀ lógún tó pọ̀ ibo ni gbogbo àwọn oko yìí wá wà kéréje látọjọ́ yìí tẹ́mi Ìyálóde wàá gbọ́ sí nínú àbáwá yìí. Ọlọ́run lẹ́gbọ̀ọ́ ni àkọ́tọ́ lẹ́gbọ̀ọ́ lẹ̀ ti wá gbọ́. ó wá sọ ọmọlúàbí sọ̀rọ̀ ibo tí a pọ́n mi lé elédùn òpin wọ̀ náà. àṣewà. oko 6 ló fi hàn mí pẹ́ fẹ́ ta ọ̀kẹ́ 10 àbí. sọ wá rí tó bá ti di lọ́jọ́rọ̀ yín nìkan ọmọ bọ́ mú ọ̀kẹ́ 10 kan wá sórí márààrún tó kù mo gbẹ́sẹ̀ lé gẹ́gẹ́ bí ipò mi nínú ìlú sórí 6 ni bá gbẹ́sẹ̀ lé o Adigun tẹ́tí kọ́ ọmọ gbọ́ 6 ni bá gbẹ́sẹ̀ lé àmọ́ lọ àpò òpin mi dé wá rí i pé ọ̀wù ìwọ náà sọ ọmọlúàbí ìfọ̀ ni owó oko kan òbú ó dàbọ̀. Ìyálóde èmi gan bàbá náwó ẹdun sọlọ́run fẹ́ bá ti yín jẹ́ ni. lẹ́mi Ìyálóde àdàpẹ̀ àjẹ́ tó ń pè Ìyálóde mọ̀ ni. ìran ni gbogbo kíní ọmọ yìí kan súnmù ní gàrí ẹ ní kankan ẹ ní pa ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wo èmi yìí èmi Adigun kì í gbọ́ kì í gbà mí ìfowó tiré o bẹ́ẹ̀ni bádìyẹ bá dé èmi lóògùn nù èmi ẹ fọ́ lẹ́yìn mi wọ́n ń pàdé ẹni o. what do you mean? ó dáa tà wọ́n. ẹ tà má bì ó dáa kò sí yọnu bẹ́ẹ̀ bá tà lágídí ẹ padà tà líle èmi ń lọ dé wa. bí nǹkan bẹ́ẹ̀ ṣe mí ìní gbà o. wọ́n sì ròyìn pọ̀ mọ́ yìí ló. Ìyálóde dúró.